Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ṣàlàáfíà mo bá gbogbo wa. Mo ní ìbéèrè kan tó máa ń gbé mi nínú tí mo fẹ́ mọ̀ nípa ẹ̀. Ìbéèrè náà ni wípé gbogbo wa la ka Bíbélì, a kà tán nípa Jésù, a kà tán nípa Júdásì. Ìbéèrè mi ni wípé ṣé Júdásì ṣé ọ̀run náà ló ń lọ ní bí nǹkan táwọn Kìrìsìtẹ́nì máa ń sọ àbí ọ̀run rere? Ok, ìwọ tó bá fẹ́, mo fẹ́ kí gbogbo àjọ gbé sọ́pọlọ kájọ rò ó. Ṣé Yahweh ló dá Júdásì àbí àṣetánì ló dá Júdásì? Question kejì nìyẹn. Nítorí kíni? Nígbà tí Jésù ń bọ̀ nílé ayé, àyànmọ́ ti wà fún wípé wọ́n máa pa, wọ́n máa fi rúbọ, ó máa kẹ́ṣẹ̀ aráyé lọ, according to the Bible. Let's agree on that. Àkọsílẹ̀ ti wà wípé Júdásì ló máa dá Jésù, according to Yahweh. Tí gbogbo wa bá gbé sọ́pọlọ, torí tá a bá ń ka Bíbélì ńgbà míì, nǹkan tó máa sọ fún wa ní church àwa ò kì í rò. Wọ́n ti ní tó bá ti ń ṣe ẹ̀sìn o ò gbúdọ̀ ronú, nǹkan tó máa sọ fún ẹ straight ni. Now, nǹkan tí mo wá ń béèrè ń pé Júdásì ló dá Jésù. Jésù ń wá sáyé láti wá kó ẹ̀ṣẹ̀ wa lọ ni. Gbogbo kíní tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn ó dàbí script tí Yahweh ti kọ kalẹ̀ ni. So now, ṣé Júdásì yẹn tó jẹ́ kí ìlérí Jésù ṣẹ, ṣé èròǹgbà Yahweh ni àbí èròǹgbà àṣetánì? Torí tá a bá sọ pé Yahweh ti mọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ nílé ayé, òun ló dá ọ̀run, òun ló dá ayé, òun ló dá gbogbo ẹ̀, ó dẹ̀ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ níwájú, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn. Let's agree on that. Now, ìbéèrè mi ni wípé Júdásì yẹn tó jẹ́ pé Yahweh ló dá yẹn, ṣé ọ̀run náà ló máa lọ ni? Torí nǹkan tí Yahweh ní kó wá ṣe nílé ayé ló wá ṣe. Àfi tí ẹnìkan bá sọ fún mi rá o, Yahweh kọ́ ló dá o, èṣù ló dóhun o. Tó bá jẹ́ pé èṣù ti ń dá àwọn èèyàn títí ẹ̀ different. Tí ìwọ bá dẹ̀ wá sọ fún mi wípé irọ́ Yahweh wá sílẹ̀, Júdásì wá sílẹ̀, lè tú kó sí ní inú, which means wípé Yahweh ò ní nǹkan tán pè ní àkọsílẹ̀ mọ́ nìyẹn. Which means wípé Yahweh àṣetánì ó ní èèyàn títí ẹ̀ tó ń dá lọ́tọ̀ nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé Yahweh ló dá Júdásì tó tan Jésù jẹ, which means wípé Yahweh kò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn, Júdásì ò lẹ́ṣẹ̀ lọ́rùn, nítorí nǹkan tó kọ́lẹ̀ ló wá ṣe nílé ayé. Tẹ́ bá dẹ̀ wá sọ wípé okay nǹkan tó kọ́lẹ̀ ló wá ṣe nílé ayé, which means wípé gbogbo àwọn tó bá pààyàn, àwọn tó bá jalè, àwọn tó bá rape ọmọ ọlọ́mọ yẹn, wọn ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn nìyẹn. Nítorí kíni? Nǹkan tí Yahweh ti kọ fún wọn nìyẹn. Ìbéèrè mi ni wípé ṣọ́run náà ni Júdásì máa lọ àbọ̀run rere? Tí wọ́n bá sọ pé ọ̀run náà ló máa lọ, kí ni ìdí tó máa fi lọ sọ́run náà? Tó bá ní ọ̀run náà lọ àtòrí pé ó betray Jésù, which means Yahweh tan Júdásì jẹ nìyẹn. Torí Yahweh ló ti sọ fún wípé iṣẹ́ tó máa lọ ṣe nílé ayé nìyẹn. A jẹ́ pé Yahweh fúnra rẹ̀ ó tan Júdásì jẹ. Torí àkọsílẹ̀ Yahweh, àkọsílẹ̀ Júdásì ló wá ṣe yẹn, nǹkan tán ti sọ fún nìyẹn. Torí Jésù gan fúnra rẹ̀ sọ wípé nígbà tó dé, ó lẹ́nìkan wà tó máa tan òun jẹ o. So which means Jésù ti mọ̀ wípé kí náà korúkọ ẹ̀, Júdásì máa tan òun, wọ́n ti kọ sílẹ̀ fún. So Júdásì wá ṣiṣẹ́ tí Yahweh tó fún nìyẹn. Ṣé rí ọ̀rọ̀
bíbélì kùránì téèyàn bá jókòó tó bá jókòó tó wá bẹ̀ sí ń kà tó wá ń kà tó wá ń gbé sí ọpọlọ ńgbà mi wàá wò míì nínú ẹ̀ ìmí inú ẹ̀ wàá kàn wò pé kí ló ń ṣẹlẹ̀ kò make sense tí ò make sense. ṣe rí ẹ̀yin èèyàn màá kàn rọ gbogbo wa ẹ máa jẹ́ ká ṣe rere nílé ayé máa ṣe rere nílé ayé olúwa Elédùmarè tẹ́rí yẹn ò ní ẹ̀sìn kankan nǹkan tó bá ṣe láyé ló máa kéré ẹ̀ kò ní ẹ̀sìn kankan àyàfi tó bá lọ gbéra ẹ sí ọ́ndà wòlíì ẹ o torí ìwọ ni koríko tí wòlíì ẹ máa jẹ àbí àfa ẹ whatever tó bá ti mú gbogbo kan tó bá ti ní pátá ni wòlíì ẹ àtàfà ẹ àwọn ló máa fi bọ́ rere lè dá lè ṣe nílé ayé ọlọ́run ọba ò lẹ́sìn kankan gbogbo ìwé tán kọ wá fún wa tán kọ fún mi pẹ̀lú ẹ̀ kò sí proof kankan tó ṣe nígbà tó máa ní Èlíjà gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sọ́run tí gbogbo wa gbàgbọ́ bẹ́ẹ̀ èmi pẹ̀lú ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n wá sọ fún wa wípé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ ìwọ ní kò sí nǹkan tó lè jẹ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó lè jẹ bẹ́ẹ̀ nǹkan tó wà ń sọ wípé ìran tiẹ̀ ò lè ṣe nǹkan rere láyé àfihàn oníran ìran tán mú ẹrí tán rí ẹrí tán dẹ̀ fẹ́ nílùú wọn oníkálukú l'Elédùmarè dá síbi tó wù ú gbogbo ìlú tẹ́ bá dẹ̀ dé ní ìyanu ti ń ṣẹlẹ̀ nǹkan abàmì lóríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí tiwa jọ wá lójú tí a bá ń sọ pé kí tiwa jọ wá lójú ìyẹn ò sọ wípé kó dọ̀la kó lọ do ní fá àbí kó lọ do ní ṣègùn àbí kó di babaláwo àbí no ìtẹ́lọ́rùn ni kó o ní ní nǹkan tá a ní nílẹ̀ Yorùbá jí lówùúrọ̀ bu omi síwájú lásán pé Elédùmarè fi bọ́ ojú fi bọ́ orí ẹ gbàbí iṣẹ́ lọ gbogbo nǹkan máa wà òkè fún mi nígbàgbọ́ pé nìkan ṣàwà lókè tó wà yunifásitì tó jẹ́ tán pè ní Elédùmarè gbogbo kan máa rọrùn fún ẹ má bá yẹn jà má rèrò bí sọmọlà kejì má ṣe bí àwọn tó gba ẹ̀sìn sórí ẹni tó bá ti gba ẹ̀sìn gba wèrè ìwọ tó bá gba ẹ̀sìn ìbàjẹ́ kìrìtẹ́nì ló gbà ìbàjẹ́ mùsùlùmí ó ti gba wèrè torí ìdí ni wípé wàá máa rí ẹni tí ò kì í ṣe ẹ̀sìn bí ẹlẹ́sìn àbí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó o bá gba ẹ̀sìn tó o ṣe bí àwọn bàbá wa ṣe wàá rí oníkálukú bí ẹni tí Elédùmarè dá kò tiẹ̀ ní wá sọ́kàn yẹn pé bóyá ẹni yìí o eléyìí ọmọ àṣetánì ni eléyìí no kò ní wá sọ́kàn yẹn ọkàn yẹn máa mọ ọkàn yẹn máa free sọmọlàkejì ẹni tó bá wù àbúburú òun fúnra ara ẹ̀ ló wù ú àwa èèyàn la máa ń ní ọkàn líle àwa èèyàn la máa ń invoke bad spirit wá sínú wa kò ní nǹkan kan ṣe pẹ̀lú èṣù nítorí ilé ayé tá a ń gbé oríṣiríṣi àwọn nǹkan ló ń bá wa gbé tá a fojú rí ẹ̀mí dáadáa ń bá wa gbé nílé ayé ń bí ẹ̀mí burúkú ń bá wa gbé nílé ayé ń bí tá a fojú rí àwọn oríṣiríṣi nǹkan ló ń bá wa gbé eléyìí tó bá tẹ invoke sínú ayé ẹ̀ ló máa react to it energy ni wọ́n lóríṣiríṣi ìmí ẹ̀mí ìṣerere wà ìmí ìṣe búburú wà ṣéṣù ní iná o so nǹkan tí mò ń sọ fún wa ní pé ẹ jẹ́ kí àwa èèyàn dúdú ká mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ mo kí gbogbo alẹ́ kan sí ẹ ṣé mo dúpẹ́ thank you.